ìjẹ́ olòṣì kò túmọ̀ sí pé ní ìṣẹ̀ni ọlọ́run tí ẹ̀ fowó kún ọ̀rọ̀ kéwú ara ayé náà sì wá fún kò sí kúkú sí ẹgbà kìíní fún iléyá kò sí kúkú sí ẹgbà kìíní lóṣooṣù kò sí bẹ́ẹ̀ kálukú yà àìṣúnà kama yuridu kálukú ń lọ ní ọlọ́run ọ̀lẹ́ yẹn mọ́ tọ́lọ́run bá ń sọ wípé ní fuqara'u humul ulama li'annahum fuqara'u ila rahmati rabbihim ẹni ò ní tó lè béèrè nǹkan lọ́wọ́ ẹni ó ní tó bá béèrè lọ́wọ́ rẹ̀ tí ń bẹ láyé kò ní fún ẹni ọwá ní gbogbo ayé àtọ̀run téńtọ̀n fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ń lọ lọ́hùn ńláwọn àfáà máa jókòó tì ẹ̀rí àfáà yóò wọn ní yàsín lòún sà gbogbo àfáà láàárọ̀ kò wọlé mọ́mú tẹ̀síwá gbogbo àfáà láàárọ̀ kò wọlé mọ́sà yàsín àfáà láàárọ̀